Olubadan tuntun Ọba Rasheed Ladoja ti ké sálára o. Bẹ́ẹ̀ ni Adéwọ̀lú ké sí Ajérò àti gbogbo àwọn èèyàn lágbàáyé wípé àdúrà lòun nílò báyìí nítorí ipò tó ń wò yìí, adé tí òun fẹ́ tẹ́rí sí yìí, kí Olódùmarè ó ṣàánú òun ni o. Láìpẹ́ yìí ni Olubadan fi ohùn ẹ̀bẹ̀ yìí síta o nígbà tí àwọn akẹgbẹ́ ẹ̀ nídìí òṣèlú wọ ìlú Ìbàdàn wá tí wọ́n wá ṣe baba kẹ́ẹ̀pẹ́ sí i. Gbénga Daniel tòun ti ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, Olúṣẹ́gun Mímíkò àtàwọn èèyàn ńlá ni wọ́n wá o. Níbẹ̀ náà ni Olúbàdàn tuntun ti sọ pé níṣe ni ẹ̀mí òun lù kìkì tí ìdùnnú, ayọ̀ ohun ìbẹ̀rùbojo pàápàá gba ọkàn tòun. Ṣé ní tòdodo lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n làwọn ọba aláyé, àwọn sẹ́ríkí, àwọn sàràkí, pàápàá àwọn olóṣèlú ń wọ́ lọ kí i nílé ẹ̀ ní Bódìjà nílùú Ìbàdàn, níbi tí ìdùnnú ti ṣubú layọ̀ fún un nìyẹn o, tí ọkàn ẹ̀ pàápàá kò lélẹ̀ látàrí iṣẹ́ ńlá tó wà níwájú Olúbàdàn tuntun yìí. Nínú ọ̀rọ̀ ẹ̀ ló ti sọ wípé àwọn èèyàn ńlá bíi gómìnà tẹ́lẹ̀ rí, àwọn ọba aláyé, àwọn onínúure lóríṣiríṣi, àwọn alákòóso ńlá nídìí okòwò nílé àti lẹ́yìn òde ni wọ́n wá ṣe baba kẹ́ẹ̀pẹ́ fún mi. Èyí náà ló mú ayọ̀ mi kún tí ọkàn mi pàápàá kò lélẹ̀ látàrí iṣẹ́ ńlá tó ń bẹ níwájú mi. Fún ìdí èyí, mo fẹ́ kẹ́ ẹ fi àdúrà ràn mí lọ́wọ́ kí ìgbẹ́kẹ̀lé àti ìfọkàntán tí ẹ ní fún mi láti ṣe nǹkan rere fún àwọn èèyàn Ìbàdàn ó lè wá sí ìmúṣẹ. Adéwọ̀lú Ládọjà ni yóò jẹ́ Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì lẹ́yìn tí ọba Owólabí Ọlákùlẹ́yìn papòdà tó ti wọ káà ilẹ̀ lọ, ìyẹn lọ́jọ́ keje oṣù keje ọdún 2025 yìí. Bẹ́ẹ̀ ni ọba Adéwọ̀lú ti fi àwọn èèyàn ẹ̀ lọ́kàn balẹ̀ wípé ìṣọ̀kan, ìrẹ́pọ̀ aláìlẹ́gbẹ́ lòun yóò mú bá Ìbàdàn àti gbogbo ilẹ̀ Olúyọ̀lé pátápátá. Ó ní nǹkan tó ṣe pàtàkì sí mi jùlọ ni láti sọ àwọn èèyàn wa pọ̀ látàrí àwọn lọ́balọ́ba àtàwọn olóṣèlú pàápàá, bẹ́ẹ̀ ni ìdàgbàsókè ìlú, àǹfààní ìjọba fún aráàlú, níbi tí mùdùnmúdùn ìjọba á ti máa tọ àwọn èèyàn wa lọ́wọ́ wá. Nínú ohun tí máa mú ní ọ̀kúnkúndùn ni kí ilẹ̀ Yorùbá ó lè tẹ̀síwájú àti orílẹ̀-èdè wa pàápàá. Alore TV, Alore TV, nílé ní lókòrè, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó